Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó, ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, ẹ yẹ ká sojú abẹ́ kó. Àwọn alábọ̀dé tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù. Wọ́n yìnbọn sí Sunday Adéyẹmọ Igboho Osha nínú igbó. Àbọ̀dé yìí wá ní agbára. Tí ẹ jẹ́ ká bẹ̀rù ẹkùn tó gbà kan. Tẹ̀fisáré yìnbọn sí ọmọ Adéyẹmọ. Tẹ̀fisáré kọjú ìbọn sí Sunday Adéyẹmọ Igboho Osha. Tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù. Àwa mọ̀ pé olórí burúkú nìyí. A mọ̀ pé ẹni òfò ẹni àdánù nìyí. Àwa mọ̀ pé ẹ máa ṣe ohun tẹ́ ẹ ṣe yìí. Yorùbá wọ́n fẹ́ kán wa lẹ́yìn ọ̀kan. Wọ́n fẹ́ kán wa ní eyín ọ̀kan àwọn olórí ibú àwọn ẹni òfò. A ní gbogbo èyí tẹ́ ń gbàbọ̀dé fún wa ńlẹ̀ Yorùbá òkú ló máa pa yín Ọlọ́run. Àwa ò ní ṣépè ní súre ṣùgbọ́n ẹni wa ò ní gbòkó. A máa pa tí yín jẹ́ ni. Sunday Adéyẹmọ Igboho Osha, ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Àdìsá, aburú kan ò ní ṣe ẹ́ bàbá mi. O ò ní ṣọ̀fọ̀, o ò ní ṣòfò. Ní wá ẹtì ò ní dẹni àwátì. Àwa náà mọ̀ pé máa ṣe bẹ́ẹ̀ àwọn ẹni bí èèyàn òfò. Àwọn olórí ibú ẹni ìyà. Tó bá tiẹ̀ wá ní kó lọ yìnbọn fún gbogbo èèyàn. O ò tiẹ̀ wá wo ọjọ́ kan ìjọ̀kan, ọjọ́ kan ìjọ̀kan tí ọmọ Adéyẹmọ dìde nínú comfort zone ẹ̀, nínú ilé ńláńlá, nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó dìde tó ní ó tì ó. Àníran wọn nípa ìran òun sẹ̀, tó ní wọn nípa ìran òun mọ́ sẹ̀, tó wá dìde fún Sunday Adéyẹmọ Igboho Osha. Èló ni wọn ò bá àfi lọ lórí burúkú ẹni òfò ẹni àdánù ọwọ́ rẹ̀. Èló ni wọn ò bá àfi lọ ẹ́. Èló ni iye tí wọ́n fún ẹ tí wọ́n ní Sunday Adéyẹmọ Igboho Osha òun ni kò lọ kọjú ìbọn sí. Ó dẹ̀ gbà láti ṣe ẹ̀rọ òde ẹ̀bá ẹ́. Ó dẹ̀ wọ́pọ̀ kàn lè sọ́kú lójijì. Ẹ̀rù ọba ẹ́ wípé bó ṣe yìnbọn yẹn mọ́tò kan lè pa ẹ́ dànù. Náà mo kàn ń béèrè ní ìwọ tí wọ́n ní kó lọ yìnbọn sódì yẹn Sunday Adéyẹmọ Igboho Osha tó dẹ̀ lọ yin ìbọn yẹn ẹ̀rù òde ẹ̀bá ẹ́. Ó wọ́ pé igi kan lè wọ́ pa ẹ́. Náà èmi kàn ń béèrè ní o. Ó wọ́ pé ọkàn lè máa lọ kí àjàgbá ejò kó kọlu mọ́tò Dangote ó kọlu tírélà Dangote kí Dangote wá kọlu ẹ̀. Ó dẹ̀ ró bẹ́ẹ̀. Ó kàn tí ẹ̀ wọ́ pé ayé ẹ̀ kàn lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Ó ríro wípé tí ẹ̀ kàn lè yẹ káyé ẹ̀ kàn fọ́ kí tí ẹ̀ kàn dàrú. Ó ríro àbí wọ́n fún ẹ lówó ó dẹ̀ gbà. Àbọ̀fẹ́ ló ṣe. Ṣọ́fẹ́ ló ṣe. Ó dojú ìbọ̀kan Àdìsá. Ó dẹ̀ jọ ìrù ẹkùn. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé ìrù ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́. Ó dẹ̀ jọ ìrù ẹkùn. Ó dẹ̀ láyà débi wípé ó lọ yìnbọn sí Sunday Adéyẹmọ Igboho Osha. Ó dẹ̀ ọmọ pé jọ ìrù ẹkùn àbí. Wọ́n ní wọ́n ń lọ sí oko láti lọ gba àwọn èèyàn wa kalẹ̀. Ó dẹ̀ tẹ̀lé wọn. Ó dẹ̀ dénú igbó. Sunday Igboho dẹ̀ ó jọ àgbọ̀nrín lójú ẹ̀ àbó jọ òkété. No, bó ṣe ń wo Sunday Igboho yẹn ó jọ èkùlù tó kàn lè yìnbọn lù. Ó dẹ̀ yìnbọn lù gbà ò. Ó dẹ̀ wá wò wípé àwọn obìnrin kan máa bọ́ sí òwà dẹ̀ máa wọ̀n ẹ́ lépè. Ó ríro nípa àwọn kan máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé ẹ̀ tó dẹ̀ máa stamp ẹ̀ tó dẹ̀ máa stamp pa tó dẹ̀ sí option pé ó máa wú yọ láyé ẹ̀. Ó dẹ̀ ró bẹ́ẹ̀. Tí ẹ máa ta o àwògùn gbọ́ tí ẹ máa ta àti ẹ máa ipò ó tiẹ̀ dojú bọ̀kọ Àdìsá ọmọ Adéyẹmọ Igboho Osha. Èló ni wọ́n fún ẹ tí òòrò ijọ́ tí màlà kí lórúkọ eléyín dógún yìí
Màlàmí lẹ́yìn ẹ̀ẹ́dógún yìí tó gbówó lọ bá Sunday Igboho ní Kútọ́nù òòdẹ̀ rántí ìjọ tí wọ́n gbé hard currency lọ bá Sunday Adéyẹmọ Igboho Òòṣà pé hard currency ní o ta ìran Yorùbá fún wa tó dẹ̀ ní rárá o tẹ́ wá máa pàrọ̀ sí Kútọ́nù yìí ẹ pàrọ̀ sí Kútọ́nù owó onítalẹ̀ Yorùbá òòdẹ̀ wá ro ọjọ́ yẹn ọjọ́ tí ìjà Sunday Igboho sọ wípé òun máa lọ Sunday mo ní kán fi ẹlẹ̀ wọn ò fi ẹlẹ̀ òun á lọ bá Ọlọ́run sọ̀rọ̀ máa fi ẹlẹ̀ tó dẹ̀ kíá ẹ̀ dẹ̀ jáde láyé dẹ̀ rántí pé májèkù lólókùn tá à ń sọ fún ìyá Sunday Igboho ò lè ṣe pandoyàmù sí kó lọ gbé fún ìyẹ kò pọ́síbù mọ́ rántí pé ìyá Sunday Igboho ò lè jàmọ̀ lámọ́ ọjọ́ tí ìyá tó máa ń jókòó tó máa ń sọ̀rọ̀ lára wọn pé ìyá Sunday Igboho àti Sunday Igboho sì ó ti dojú àlà dẹ̀ ró bẹ́ẹ̀ ogun ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run ogun kan máa dédé pa ẹ́ nì Ọlọ́run ó yìnbọn sí Sunday Igboho ó dẹ̀ jọ́yìn ìrọ̀ ẹ̀kùn èyí tèmi ẹ̀ka rẹ̀ ká sùn ẹ̀ka alẹ́kúnlédé àsìkò yàkọ́ ní tòdì time tí ṣòyìn bàbá yẹn èyí ní 27th of July 2026 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 wèrè kan Àdìsọ́mọ Adéyẹmọ tọ̀rọ̀ tí ò bá tí ì jáde àwa ò ní sọ tá bá tiẹ̀ gbọ́ táwa fúlì táwa nínú bó ṣe ń lọ àwọn ò ní sọ jáde like ẹnìkan tó text mi pé Yorùbá we are doing this before but now you are now doing it for money you are arrogant mo kàn pé wọ́n ti yí ni torí tá bá ní bí information ṣe ń dọ́wọ́ tiwa kẹ́kẹ́ máa fi ṣe show tí máa ń ṣe live show bí 2000 máa wò mí bet ta lọ ta nínú ọ̀rẹ́ tí mo mọ̀ ta lọ rẹ́ nínú ọ̀tá tí mo mọ̀ tí wọ́n ti gbà tí Àdìsọ́mọ Adéyẹmọ wá fi ẹnu wọn sọ síta ní síta dẹ̀ máa play ẹ̀ fún yín tí wọ́n padà fi ẹnu wọn sọ síta wípé ìgbà tí wọ́n lọ sí Odòyọ park torí gbogbo ẹ̀yin wèrè tẹ́ẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ Odòyọ park Àdìsọ́mọ Adéyẹmọ tẹ̀lé wọn lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ẹ̀mọ̀ pé Májàsọ́lá Ìgbòho Òòṣà àwọn principal àwọn ọmọ school tí wọ́n rescue tí ẹ̀ mọ̀ wípé Àdìsá tẹ̀lé wọn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ dénú igbó tí Fúlàní ò yìnbọn sí Májàsọ́lá Ìgbòho Òòṣà táwọn tó ń jí ọmọ gbé tí wọn ò yìnbọn sí Àdìsá tó ṣe wípé àwọn tí wọ́n tẹ̀lé Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà láti ilé lọ ló dénúgbó ó dẹ̀ kọjú ìbọn sí bàbá ó dẹ̀ ní ìbánikùn gbáù ó tájẹ́ ìtìkùn ẹ̀ ni ṣé o pa àwọn kan sọ nígbà kan pé bàtán lọ sílé ẹ̀ kínní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi yarí kùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọ́nù ṣé pa àwọn wèrè kan sọ wèrè míì ti wá ó ti fẹ́ experiment ẹ̀ wọ́n yìnbọn ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Májàsọ́lá bá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú one word for Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbẹ̀yìn tẹ̀ ń kí ni mo kí ẹ̀ka àrò ẹ̀ka sìn ẹ̀ka lẹ́kú dédé àsìkò according to the time tí ṣòyí bàbá yín gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi mo kí yín wọ́n ní ká encourage yín kẹ́ bá wa share ètò wọ́n ní kẹ́ bá wa like ẹ̀ wọ́n ní encourage more viewers to share and like wọ́n ní ẹ bá wa share video wọ́n ní kẹ́ bá wa like ẹ̀ wọ́n ní ká encourage yín. ṣèyí sọ ohun ẹ̀dá àwọn padà bọ̀ àwọn dàgbò ẹ̀ fún wọn gbèdé lókè. Àdìsá fi wọ́n sílẹ̀ máa wòye wọn fi wọ́n sílẹ̀ máa wòye wọn ọ̀dà gbogbo ẹ̀ bí wọ́n gbèdé sókè fi wọ́n sílẹ̀ máa wòye wọn. Kí tó lọ sọ́dọ̀ Májàsọ́lá Ìgbòho Òòṣà tó play video ẹ̀ fún kí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ máa bọ́ ní alẹ́ yìí ṣùṣùṣùṣù ká tó wá sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹjọ́ wèrè wo ló bí wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi à ń bọ̀ lórí ọ̀rọ̀ Májàsọ́lá Ìgbòho Òòṣà àmọ́ wèrè wo ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ mọ̀ wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́nu bí àkísà ẹ̀ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ǹjẹ́ ẹ mọ̀ wèrè tó bí wèrè tó wá bí òun ọmọ ẹrú yìí
azin yálà ìyàpọ̀ rí mo pọ̀ pọ̀ bàbá ẹ̀ mi ìfẹ́ mọ orúkọ ẹ o tó mọ̀ kó lórí burúkú ni súnmọ́ tán fún ẹ ìwọ ọmọ ẹrú oláyàláyà lórí ilẹ̀ bàbá tiwa ó kọlù Olúbàdàn house ó kọlù bàbá wa ó tiẹ̀ wá rọ́bà ó rí àwọn ọba ní ìrọ́bà tí mo fi ṣe nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n Olúbàdàn olórí ibú làwọn tó bí ẹ̀yà fà Olúbàdàn tó ń wò yẹn wọn kì í gbé Gẹ̀ẹ́sì ìyálà ó tẹ̀ tí wá gbé Gẹ̀ẹ́sì báyìí ìyá ẹ̀ máa ṣẹ́ nígẹ̀ lórí péjì Olúbàdàn bàbá tiwa ni wọ́n call out wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún eégún Olóòlù ìwọ call Olóòlù out wèrèrè o wèrèrè o wèrè ya wèrè débi wípé irùngbọ̀n ẹ̀ ta kókó kòrówó búrọ̀ṣì ẹ̀ tí ẹ máa yẹ lórí péjì yìí o a máa fi píkṣọ ẹ làwọn yẹn máa wọ́n ẹ ní èpè ayé ń bá mi ṣàwọn tó ní ẹni ó ń ṣí èrè ní àfà wèrè làwọn tó bí ẹni àfà ṣó ń sinwin ni ṣé kò fẹ́ da fún àwọn tó bí ẹ kò fẹ́ da fún wọn ni ó kọ́ l'Olúbàdàn out ó là kò ní da fún ìyá ẹ̀ àfà ìyá tó bí ẹ kò ní da fún olórí ibú bàbá tó bí ẹ tí ò lè lo condom pàtó pàdé olórí ibú ìyá tó bí ẹ kò ní da fún àwọn méjì ó ń ṣí èrè ni ìwọ call out Olúbàdàn tiwa ọmọ ẹrú challenge ọmọ ọba ṣé ó ya wèrè rí ni àbí wọ́n wù ẹ́ kù ṣáyé ẹ bàjẹ́ ni àbí tìyá ẹ ta ẹ̀ẹ́dẹ̀ kọ́mí burúkú yín lọ sí Saudi ẹ̀ ń ṣí èrè ni ṣé àṣetá ní Sokoto lè sọ̀rọ̀ ní Sokoto kẹyẹ lọ́wọ́ wò ní ẹ̀ ń ṣí èrè ni ṣé wèrè ń ṣí ẹ nàbí wò ló ń ṣe wèrè olórí ibú wo gan ló bí ẹ ná wèrè wo ló bí wèrè yìí ná Olúbàdàn ló ń call out ògùn fẹ́ pa àwọn tó ní ẹni tó ya wèrè ni àwọn tó ń bẹ̀rẹ̀ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi ò ní bẹ̀rẹ̀ sọ pẹ̀lẹ́ tó bá ti bí ìjà èrè àfà onírùngbọ̀n takókó bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó tó bá ti bí ìyá aláyà tó bí ìyá èrè tí Olóòlù bá ti jáde kó àwọn ẹlẹ́hàá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó wọn sẹ́yìn ní kó fèsì Olóòlù títí yóò bá yẹ ẹ̀ ń ṣí èrè ni ṣé bá balẹ̀ Yorùbá jẹ́ fún wa ni àbí wọn olórí burúkú làbá ẹ ya wèrè ni ìwọ kọ́ l'Olúbàdàn out bó ló ti wá ibo ló ti wá àfọ̀ ní green and blue àfọ̀ àtọwọ́ green and blue bó ló ti wá wèrè wo ló bí wèrè yẹn náà ó ya wèrè ni ó ń kọ́ láti Olúbàdàn ẹ̀yin àfọ̀ ẹ ti ń sínwín o gbàtúmọ̀ sọ́jà kìnnà ni wọ́n lọ́bù ṣìlámù ṣe gbẹdẹ pé wọ́n bú ṣìlámù nígbà yẹn sójú eighteen clearance pé wèrè làwọn pípù yìí ẹ ṣe àti pé lórí burúkú ni wọ́n ìwọ kọ́ láti Olúbàdàn ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ ó máa bàjẹ́ ni ẹnu ẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹ̀pọ̀n tí ẹ máa yẹ̀ níṣẹ́ tí ẹ máa fọ́ lójú ni ẹ̀yin ará Sudan ẹ ti ń bọ̀ tá ń sìn kọ́ bọ̀ tá ó ní káwọ́là bó ló ti gbé kádà sípò ti wá káwọ́là lóun wá láti Sudan kí lórúkọ ẹ̀ èyí tó máa ń rojù ká sórí ìyẹn lóun wá láti Gambia àbí lóun ti wá ẹ̀ wọ́n láti Senegal káwọ́là wá láti Senegal olóṣù kàwèrè lórí ìyẹn lóun wá láti Sudan ẹ̀yin ọmọ ẹran burúkú yìí ẹ̀yin lọ́sùn làwọn tó bí yín olórí burúkú làwọn tó ní yín ni ẹ̀ ń ṣí èrè nàbí wèrè ló ń ṣe yín àfà àti wàtà yìí tó kù tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa Olúbàdàn tẹ́ bá gbé gẹ̀ẹ́sì Olúbàdàn tí yìí máa bàjẹ́ ni o olórí burúkú làwọn tó ní ilẹ̀ ń ṣí èrè ẹ̀ẹ́dẹ̀ kó rí burúkú yìí lọ sí Sudan kẹ́ máa lọ sí Mali kẹ́ máa lọ ya wèrè níbẹ̀ ẹ̀yin táwọn láti Mali tẹ̀lé màálù tó yẹ pé pọ́ngán táwọn bàbá yín yọ nídìí màálù náà tì bọ́dí ìyá yín níbi tó ti rìnrìn òṣì káàkiri àwa fún yín láyè ẹ wá gbé tẹ́ ń talẹ̀ fáwọn wèrè yìí tẹ́ ẹ̀ fún wọn ní chance bẹ́ẹ̀ tí ó dún yín ẹ̀yin bàbá wa àgbà yẹn tẹ́ gbà wọ́n láyè fáwọn wèrè yìí ọmọ àlè ti dàgbà wọ́n nílé tó ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà pé ọmọ àlè ti dàgbà ní ìsàwọn wèrè tí wọ́n ti kọjú oró sí yín Olúbàdàn ló sọ̀rọ̀ síbẹ̀ yòókù ló máa pa wọn tó ní ẹ ó ṣí èrè Olúbàdàn tiwa
gbadé wá ẹni máa ti ya wèrè kẹ ládọjà tíá Olúbàdàn tíá ládọjà tíá ni wọ́n ń sọ̀rọ̀ sí. ó dà ògùn ló máa pa ẹ́ àfa ó dà tẹ́lẹ̀ àgbàgbé ló máa pa ẹ́ tó bá ti bí yàrá ìyá ẹ̀ rẹ̀ àfa tí mo challenge yàrá ìyá ẹ̀ kókó kùrì sí 99 inú àtẹná fi 555,000 kó wá kó àwọn ẹlẹ́hà ẹ̀ kó ní kó lọ fèsì olóòlù títí yóò bá ta àbọ̀fin tá à ń jẹ́ Yorùbá kí jẹ́ Yorùbá máa fi hàn yín ẹ kọjàwó ẹ̀ káwọn ẹlẹ́hà ní kó lọ pàdé olóòlù ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá rẹ ẹ fẹ́ pa wá rẹ fẹ́ tà fún àwọn Saudi olórí ibú làwọn wèrè rẹ o bí wèrè ṣe tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi ṣé ní ìgbọ́ ọjọ́ Yorùbá báyìí ó jẹ́ lórí kókókókó bí ojú adó fúrò yìí ṣé wèrè yìí jọ Yorùbá àfà ò ní gbádùn yálà ìyá ẹ̀ tó bá bí pọ̀ yálà ìyá ẹ̀ rè kó sọ̀rọ̀ tó bá bí ìyá ẹ̀ rè kó gbin ogun máa pa ẹ́ ni wọ́n ló máa dàrẹ́tì ọ̀tá máa ṣe nílẹ̀ Yorùbá gbogbo wèrè tẹ́ ń ṣe fún àwọn bàbá wa nígbà gbogbo yẹn ti kọjá ọ̀tá máa halẹ̀ mọ́ wọn àfa àkànlájà gbé mọ́ kèfèrí ẹ lọ ń wọlé ológun ẹ lọ ń sọ aṣẹ́gun tẹ bá sun ẹ̀kú eégún ní ìsọ̀mọ̀ àsun yín mẹ́ẹ̀kú ni ẹ já wèrè ni tẹ bá tẹ̀ láti lọ sun ẹ̀kú eégún ní ẹni wẹ̀ wọ́n á tì yín lu iná tẹ dá yà máa tì í sínú ẹ̀ èyí àtẹ̀kú ètò máa jóná papọ̀ ni ẹ ń ṣí èrè ni gbogbo ọgọ́tẹ pa fún wa iná dínà ìdá láyà ní ìsìlámù náà láì lórí irọ́ iná dínà ìdá láyà ní ìsìlámù ẹ fi wọn alẹ ṣé iná tó máa ń pè fún ẹ máa alẹ náà mo wà fi iná lẹ fún wa a fẹ́ wọná èmi bí ṣe wà tí máa kú inú náà ni mo fẹ́ lọ jẹ́ kí n lọ sí inú náà kí n máa lọ ṣe bábíkì fún àwọn tèmi ṣé èmi nìkan ni màá wà ń bẹ̀ ni ẹ ń ṣí èrè lọ́dẹ̀ sí pé olórin yín náà jí pátá ni ẹ̀wọ́n ẹgbẹ́ sọ́lẹ̀ o àwọn olórin tiwa nìyẹn o àwọn Olúbàdàn àwọn ancestors tiwa nìyẹn o ẹgbẹ́ tẹ bá gbẹ́rìn lọ́dọ̀ wọn máa fà yín lẹ́mẹ̀sì bàbá lọ́wọ́ máa bá yín jẹ́ tẹ bá ti gbẹ́rìn lọ́dọ̀ àwọn Olúbàdàn Aláàfin Ọ̀ọ̀ni Olúgbọ́mọ bàyá bàbá mi àwọn ọba tẹ bá ti gbẹ́rìn déwájú wọn a máa fa ajé pátá ọ̀gá yín a máa fa fẹ́mẹ̀sì bàbá a máa ní kó ń rún yín kí ti yín tẹ̀ olówó Èkó wà ń bẹ o kò sí rìlẹ́ǹtì o ẹ̀yin wèrè ló ń bá ìrẹsì bàbá kó wá ṣe dìbẹ́ẹ̀tì ní London ẹ̀yà aláìníṣẹ́ akéwù tọrọ jẹ London dẹ̀ mọ̀ pé shift la máa ń ṣe níbẹ̀ ó ní tàyọ̀ tá a máa ń lọ síbi iṣẹ́ ẹ̀ mọ̀ pa a ní time for everything a ní schedule ẹ̀yin oníranù ẹni òfò yìí ẹ bá kọ́ńtínú bá máa bẹ̀rẹ̀ sí máa rìpọ́ọ̀tì yín orí bu yín yẹn Nàìjíríà lè máa gbórí burúkú yín yẹn dúró sí àwọn ọmọ yín tó bá wà bí bàbá ní kan kó wọn bá yín Nàìjíríà ẹ̀ ń ṣí èrè ni ẹ ti ya wèrè ni Olúbàdàn wé ogun máa pẹ́ àfà lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ sẹ̀ olórí ibu kí ló ń kọ wèrè yìí ogun máa pa ẹ́ máa pàyà ẹ̀ bàbá máa bá ẹ̀ ogun máa pa ẹ máa fà yín ms bàbá máa rún wọn èèyàn máa jí pátá burúkú yìí táyé yín bàjẹ́ ní pátá pupa lẹ lọ jí ẹ lè jí pátá white ẹ bá jí pátá white yẹn ó tún lè mú change díẹ̀ wá ẹ lọ jí pátá pupa yẹn bẹ́ẹ̀ ló lọ́wọ́ pátá pupa èyí olórí burúkú ọmọ ọ̀fọ́n olè burúkú ẹ̀yin ẹni òfò. wọ́n á sọ̀rọ̀ sókè káyé bẹ́ẹ̀ gbọ́ kí tẹ́lẹ̀ bá bàjẹ́ lọ́wọ́ àwọn Yorùbá o ẹlẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okun ẹ̀pọ̀n oníkúlíkúlí lẹ́tẹ̀ oníwájú kogókogó bí ẹni lùlù àgídìgbò olóòṣì kò jẹ́ ìyá kò jẹ́ bàbá adísí ilé ọmọ ẹ wo ojú olójú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ ìmú ló fọ́nká bí iná wẹ́dà yìí olórí ibú ọmọ etí ẹ̀ ló ta kété bí ṣọ́ọ̀ṣì oko yẹn kò dá kò ṣáájú onímúkọ ẹ mú sọ̀rọ̀. a ní oṣù kan pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn. olùkọ́ bàbá ẹ̀ òun ti bàbá yà láìjà ẹ̀ tó tó Olúbàdàn bá jẹ́ bàbá ẹ̀ nù àmọ́ bí oṣù máa ń bá gbàlagbà sọ̀rọ̀ Olúbàdàn kì í ṣe bàbá yà láìjà pọ̀ ní mo gbọ́ pọ̀ bàbá ẹ̀ ẹ̀yin ọmọ òṣì burúkú yìí tó bá ti lọ ra àwọn tó bá ti ń dún àwọn ìyá aláṣọ ẹ ti lọ tó ń lọ kọ́pọ̀ plíǹ sí i lọ́rùn ẹ bá ti ní agbádá bíi méje máa sọ̀rọ̀ ayé dàgbàlagbà
tó bá máa wo èjì wèrè yìí ní sí ó lè má tó last born Olúbàdàn ẹ̀yin ọmọ ẹran burúkú yìí òun kọ́là àti olóòlù wèrè o ìwọ kọ́là àti olóòlù tó bá bí ìyá ẹ̀ rè mo double challenge yálà mo triple challenge kan mo kọ́kùn ẹ̀ kó ẹlẹ́hà ẹ̀ ní kí ìyá ẹ̀ náà tẹ̀lé wọn ẹ lọ fèsì olóòlù ayé yóò bá bàjẹ́ lọ́wọ́ wa àṣà àti ṣe tiwa ni ọmọ eléégún ni wá arógbòjò ni wá ó fẹ́ máa kó wá kọ́là àti Olúbàdàn òkú ọkọ̀ àlá ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí àfà ẹ̀fọ́. olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣiníkẹ́ tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù pé ẹ má rìkọ́dù ẹ má ya píktọ́ rẹ ọ pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. níùsì sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ kọ́ Olúbàdàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọ aládé Olúbàdàn fún ara wọn ni wọ́n sọ Ládọjà bàbá mi Ọládọjà àwọn ni wọ́n sọ pé wọ́n bá bí fùrọ̀yà ńlá ìyá ẹ̀ rè ní kí àwọn ẹlẹ́hà ẹ̀ síwájú kí ìyá ẹ̀ ẹlẹ́hà bàbá ẹ̀ kó tẹ̀lé ẹ lọ fèsì olóòlù ìyálà ìyá ẹ̀ kó síwájú káwọn ẹlẹ́hà ẹ̀ kẹ́kọ̀ọ́ rí burúkú aṣọ ìkísà yẹn ẹ lọ fi pàdé olóòlù òkú ló máa pa ẹ́ sọ̀rọ̀. tólóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé. aláyé bàjẹ́ ọwọ́ rẹ̀ tí gómìnà bá sọ wípé wọ́n fẹ́ ṣe environmental sanitation tó máa ń ṣe ní every month pé kẹ́nìbọ̀dì máa jáde ṣé ìyá ẹ̀ lè jáde tí ògùn ò ní pa ẹ̀ nì. kí ni fáàrí fúrẹ́ yín wèrè yín tó sọ pé ojú yín ò tó ta kí ni fáàrí ilé ìyàgbẹ́ yín tó sọ pé ojú yín ò tó ta tójú bá tó ta kí lẹ máa ṣe olóòlù bá jáde kí ni ìyá ẹ̀ lè dá ṣe kí ni lórí burúkú ẹ̀ lè ṣe tó lòlù bá jáde náà ó ya wèrè ni sọ̀rọ̀ olórí ibú. ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kó lọ jáde ńbẹ̀ kó lọ yẹ wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́ńbẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́nà ìjọ jó ńbẹ̀ kẹ́nà ara wọn lẹ́gbàá ńbẹ̀ kẹ́sì ayọ̀ tẹ́fẹ́ ṣe ńbẹ̀ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́mọ́ bá. olórí ibú ọwọ́ ààrẹ máa ti Sudan wá sọ fún wa bá ṣe máa tó ilẹ̀ tiwa bàbá bá ẹ̀ máa ti Mali wá ẹ̀ máa wá ṣàlàyé fún wa bá ẹ̀ máa gbégun tiwa jáde wọ́n rí mọ́ pọ́ pọ́n ẹ̀ máa ti Sìnìgà wá ẹ̀ máa wá ṣàlàyé fún wa bá ẹ̀ máa tó lẹ̀ wa Tinubu bá bí ẹ̀ kó lóòlù fẹ́ jáde challenge olóòlù àbí kò kórí burúkú ní kẹ́ kórí burúkú lọ sáwọ́dì ṣé tí wọ́n tó bá sọ̀rọ̀ pé kékeré kan máa jáde ṣe máa jáde ní ẹ̀ ń ṣí èrè ni wọ́n kọ́ láti Olúbàdàn ok báwo rè wọ́n máa bí ìyá ẹ̀ rè ká gbẹ́kúra 99 fún àwọn ìyàwó ẹ̀ bí kan lọ fèsì olórí. àfara ni aráàlú kò bá bẹ́tà ṣé oníṣẹ́ ìtẹ́nìkan bá ń travel lọ tó wọ́n mọ̀ pé wọ́n ló lólùkẹ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ní ìlú Ìbàdàn mọ́ ní Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n tún sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kẹfẹ́. wọ́n tó bí bàbá ẹ̀ wọ́n rí mọ́ pọ̀ pé yálà yà bàbá ẹ̀ olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ tó bí ẹ tí ò kọ ẹ̀ wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ ni olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn tí pẹ́kẹ́ ò gbé tí mímì kan ò mì tó máa bí ìyá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n create problem sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìbàdàn ìlú àwọn àfáàsì ní ìlú Ìbàdàn. ògùn ló máa pa ẹ́ tó pé ìlú àwọn àfáà ní ìlú Ìbàdàn ìlú Ògúnmọ́lá owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Àjàyí ìlú Ìbíkúnlé olóògbòdò kẹ̀ríkẹ̀rí lójú ogun àwọn ọmọ agbọ́sásá máa sọ ọmọ agbẹ́yẹ̀yà máa yà ṣé kò rẹ́ni náà fi lọ́jà gún Ìbàdàn àfáà ò ní gbádùn ó ń ṣí eré ní ìlú àwọn àfáà wo ní Ìbàdàn tẹ́ǹtẹ́ǹtọ̀ wọ́n yẹn ti kọjá o tẹ bá gbé wèrè wá nísì tẹ bá gbé Gẹ̀ẹ́sì lọ́wọ́ yìí máa ṣẹ́ nígbẹ̀ burúkú ẹ̀ ń já wèrè ní
ìlú àwọn àfáàní Ìbàdàn ìlú àwọn àfáàkọ ìlú àwọn lèmọ́mù ni ṣe mú láwà nìkan mú lọ bá Olúbàdàn lọ ní ààfin èèyàn bá wa tó máa ń lọ́tò sẹ́yìn àwọn ìmáàmù ní ọjọ́ Iléyá àbíkẹ́ wọn lọ tò sẹ́yìn wọn ní àfáàní bàbá ọba ẹ máa lọ tò sẹ́yìn wọn ẹlẹ́rìí kíbẹ̀ èèyàn bá wa ẹ wálé o ẹ wálé gidi gan àwọn ọmọ ẹrú ìfẹ́ tó fẹ́ sọ yín dẹrú ni o ìlú àwọn àfáàní bàfẹ́ èwo ẹni òfò àwọn bàbá wa tó ń pa ìsìlámù gbà yẹn Ọlọ́run jẹ́ kó fi 100% wà nínú ìsìlámù àwọn bàbá ọmọ yẹn ń ṣe ìsìlámù wọ́n ní àwọn àpótí inú ilé àwọn bàbá wa lápótí aláàjì bàbá wa wọ́n lápótí wọ́n ní wọ́dúrópù wọ́n ní kọ́ńbọ́ọ̀dù nínú ilé àwọn bàbá wọn tó mí wọ́n gbé sínú ẹ̀ ní Yorùbá àwọn la máa lọ sí mọ́ṣáláṣí níjọ́ Friday tó bá di jọ́ Saturday ta ti lọ sí party ta lọ ṣe fàájì tó bá di Sunday wàá rí Yorùbá ní church tó bá yẹ díjọ́ Monday tó fẹ́ bọ ọyọ Ògún wàá rí Yorùbá ń bẹ̀ ẹ̀sìn táwọn agbára Yorùbá ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìdùnnú ni ẹdẹ ni wèrèdé wọn nílé tó ń tọrọ ọmọ àlebẹ ni ò tí ì dàgbà pàtẹ́ ti dàgbà ń ṣe orí burúkú ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́sìlámù yẹn kọ́ làwọn bàbá ti wá ṣe ẹ̀yin olójú kọ́kọ́ kan bí ojú adó fùrọ̀ yìí wọ́n yẹn ń ranjú wọ́n ti mùmú kú mu wọ́n lè mu gọ́tà wọ́n lè mu omi gọ́tà àwọn oníkẹ́míkà ti pọ̀ kẹ́míkà pòjú àwọn aràn Ànábì ní apani ẹ̀ ń já wèrè ni ẹ̀ pàálẹ̀ Yorùbá àwọn báńdíìtì Ànábì ní apani ẹ̀ já wèrè ni ẹ̀ lọ́ máa pa àwọn fámílì Ànábì níbi tó wà lọ ẹ̀ ń ṣì sọ̀rọ̀ wèrè. inú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́lu mímọ́ ẹ dákun bàbá Olúbàdàn bàbá Tinubu ẹ bá yájú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé tẹ́lẹ̀ kọ́kàn á máa kọjá lọ́nà tọ́ọ̀bù àbí kíní kan àbí ń wọkọ̀ lọ́bì tẹ́ mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi tẹ́ wá lólóòlù ti dé o ṣẹ́wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tẹ́ fẹ́. inú ilẹ̀ Yorùbá wọn ò kí ń pààyàn pẹ̀yẹ parọ́ fún wa nìyẹn máa bá mi lóye àbí kí ló kọ́ bàbá oní àyàmàtàǹgà ẹ̀ parọ́ orí burúkú fún wa nìyẹn àwọn náà rí wùdù yẹn wọ́n yẹ parọ́ òfò fún wa nìyẹn wọ́n bá ti wọ́tọ̀ ọṣọ ìṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá báyìí ó máa ń pààyàn ní wọ́n fi kíní kan bọ̀gún ẹ lọ tó ti ń ṣe orò ní ilẹ̀ Yorùbá kó tó bí bàbá ẹ̀ tí wọ́n ti ń ṣe orò nílẹ̀ Yorùbá ẹ lọ mú bí wọ́n ti ṣe orò tó nìkan wá ní fámìlì nǹkan ó bóró lọ rí ẹ parọ́ irọ́ tẹ pa fún wa yẹn wọ́n máa gbé iṣẹ́ pèsè láéláé ni ẹ parọ́ fún wa ẹ dì monetize àwọn bàbá wa fún wa. kíní kan wọ́n bọ̀gún wọ́n gé orí ẹ̀ ẹ sọ fún wa ẹni tó gbẹ́tọ́ tó ti ń gbé orò ẹni tó bá orò lọ rí ẹ mú fún wa ẹ mú ìdílé yẹn jáde pé ìdílé yìí o pàtó ń ṣe orò nílé báyìí lọ́dún báyìí o àwọn èèyàn ti gbówó kalẹ̀ ọ̀nà máa fún yín ní 100 million àwọn oníṣẹ̀ṣe gbé kalẹ̀ pé ẹ sọ fún wa ẹni tí orò ti gbé fámìlì ẹ̀ rí tí wọ́n pa ṣùgbọ́n yìí live and direct ni Ànábì ní apá ni Ànábì ní apá ọ ni àwọn Ànábì ní apá ọ ni Ànábì ní apá ọ ni ẹ lọ pa wọn wọn dì wọn ní Saudi ẹ̀yẹ ní òfò ẹ̀yẹ òṣìṣkò ọ̀sìnwó ènìyàn with ọ̀sìnwó religion ẹ̀yẹ lẹ́sìn apààyàn Ànábì ní apá ọ ni apá ọ ni ló máa pààyà yín lọ́hùn. Sorry, if you want to watch me watch the video ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò mí yẹn náà lè máa fi wò mí tẹ bá ti lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube má bínú mi ò lè máa show mi lè máa gbé fídíò káàkiri mi lè máa ṣe fídíò máa ṣe show kí n máa náwó sí orí TikTok mo ò lè máa ṣe ni ẹ má bínú torí Ọlọ́run mo ò fi ṣakọ ẹ máa bọ̀ ẹ bá wo show yìí ẹ bá wa like ètò ẹ bá wa tọ́tọ́ pọ̀ lórí show yìí ẹ yẹ kí show yìí ẹ ṣí ẹ tájú wèrè yìí ẹ tájú olóṣì ẹlẹ́nu jọ̀ngànjọ̀ngàn bí okun ẹ̀pọ̀n yìí ẹ tájú ẹ ẹlẹ́nu bí àkísẹ́ ẹlẹ́yìn bí kú tó pa wọ́n ṣógúnlẹ̀ èyí nìyẹn bí ṣọ́bìrì bàbá Súlè ẹ tájú olóṣì fún mi ẹlẹ́gẹ̀dọ̀ yẹ jẹ́ kó rìn kó dọ́dún ẹ̀ táwọn wèrè bíi tiẹ̀ ẹni òfò ààrẹ náà nìyẹn Sunday Igboho tó ń gbà wá lẹ́lẹ̀ Yorùbá ó wọnú igbó ẹ lọ yìnbọn sí wọ́n lọ yìnbọn fún olóyè Sunday àwọn lọ yìnbọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀rù ọba yín o ẹ yá wèrè gan o olórí ibú yín ẹ lọ kọjú bọ́ sádìsá ó dà Olúbàdàn tó ti ẹ̀bù orí mi gbóná pẹ̀lú ẹ̀
òbú Olúbàdàn àbí o kọ́là àti Olúbàdàn o kọ́là àti Olóòlù ọmọ eégún lè ní ọmọ eégún kó burú taṣọ ọmọ eégún méjì àpínní méjì ọ̀lẹ́lẹ́wẹ̀ mẹ́fà ọmọ eégún mọ́nà mi lọ́rẹ́ ṣe gbọ́dọ̀ mi lẹ́ẹ̀kan ojú ọwà ní mí olóògbòdì máa bí egúngún o kọ́là àti àwọn bàbá tèmi ògùn ló máa pa ẹ́ àwọn bàbá tèmi ló kọ́là àwùjù o kọ́là àti àwọn bàbá tèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ imú ẹ̀ tó fọ́n kábínà wẹ́dà yìí olóòṣù ẹni òfò kó yàwó àtàwọn ọmọ ẹ̀ ní kán lọ fèsì olóòlù máa jáde má dẹ̀ bí ìjà ẹ̀ rè tó máa bí pọ̀ ìmọ̀pọ̀ pàpàlàpà bá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọn lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí ì lè débẹ̀. inú gbé yàrá ìyá àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ oníbẹ̀ kẹrí òun àbí yóò gbé ní kọ̀rọ̀. ẹ torí àgbẹ̀bọ ní kọ̀rọ̀ mọ́ o ẹ̀bọ́jà gbangba ìṣẹ̀ṣe ògbé kọ̀rọ̀ mọ́ o ẹ̀bọ́jà gbangba láti máa gbẹ̀bọ ní sọ máa gbẹ̀bọ ní gbangba a máa ṣọdún ìṣẹ̀ṣe ní gbangba a máa bọ fún ní gbangba bó o sọ ìṣẹ̀ tó ń gbé kọ̀rọ̀ mọ́ àwọn ẹlẹ́ ti dé ọ̀rẹ́ gbalẹ̀ wọn o ẹ̀wọ́n yẹn orin rádaràdà orin jákujàku ó ti ó rìn mí láyà gan bí ṣe ń wo yìí you cannot even báwo àwọn even àwọn Saudi irun gbọ́n wọ́n máa yá wọ́n máa fi oil sí a máa dún a máa guilt a máa shine nígbà a máa shine báyìí lẹ́wọ̀ gbogbo yẹn takoko olóòórùn àtọ̀ọ́lé bí wọ́n gbẹ̀ṣẹ̀ takoko náà nínú abẹ́ṣẹ̀ máa takoko nonsense onídọ̀tí sọ̀rọ̀ gbèrè. ẹnìkan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀ṣe ọmọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àlélẹ́ra kò láyé àti dọ̀gbára wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wọ́n dẹ́rùbà mi torí bàbá wa Lámídì náà pè yín ọlọ́run kó bá aṣọ yín kó bá wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àti bí ìgbà táàrí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn kẹwàá fẹ́ ní pẹ́ gbé ogún kẹwàá ní obìnrin ò gbọdọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé the hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbí tó ló lù ú gbà kọjá ni ṣé kóbìnrin yóò kú sórí ìrọbí ni. òpònú lọ́wọ́ fídíò tí ó wà lórí Jẹ́ Ìfowólẹ́wà nígbà tí ìyá àbẹ̀ ní agbọ́n tó lọ ṣe tíátà tó máa ń ṣe wọ́n nígbà tí àwọn olóró jáde Yorùbá we are accommodating ìmí àti dájú lẹ́kẹ̀ ìwèrè yìí wọ̀ wá láàrin dójúbolẹ̀ èmi ti pàdé olóró lábẹ́òkúta tó ń bọ̀ báyìí èmi àti ọ̀rẹ́ mi Ọlábísí lórúkọ ẹ̀ àjọgbé church street ni mo àpàdé àwọn olóró lóòrù a lọ sí pátì ni ọ̀rẹ́ kọjú báyìí àtẹ̀tí ni wọn kò ṣe pé fún wọn ni wọ́n dé ìyá kan ló sáré wá bá wa ó yẹ kọjú sígbó tó fi kọjá lọ ìyá rẹ̀ dó sẹ́yìn wa ni wọ́n ń ṣe orò tí wọ́n ni wọ́n ń ṣàwọn ọ̀gọ́ tó fẹ́ ṣe ni ìyá rẹ̀ kàkà pàdé ẹ̀ sí gan àlè mọ́ ọjọ́ bẹ́ orí wa lórí mi lẹ́nu tí mò ń sọ̀rọ̀ ọdún bá fẹ́ rọbí nǹkan nínú ayé coronavirus àwọn èèyàn rọbí sáwọn èèyàn ò bímọ lọ́dẹ má jáde sáwọn èèyàn ò bímọ ọjọ́ environmental sanitation tó máa ṣe ní every month sáwọn èèyàn kí ń bímọ tó máa wá ń bọ̀ sí àwọn bàbá wa rẹ mọ ni wọ́n bẹ́ẹ̀ parọ́ fún wa kó ń pààyàn jẹ ẹ má lọ lù ní o ọmọ àpáyé ni o ọmọ àjẹyìn ni o ayé yẹn ti kọjá àwọn ìyá wa bọ́ọ̀sì tàbí máa mú kò sí àkọ́kọ́ tó mẹ́jẹ kò sí àkọ́kọ́ tó mẹ́jẹ olóríire làwọn ìyá wa abiyamọ ni wọ́n olójú arẹmọ ọlọ́jà arẹmọ ọlọ́mú arẹmọ àwọn ìyá dáadáa ẹ parọ́ fún wa ìwé bàtí ń jẹ ẹ fi rọ́tàn wá èyàn ọmọ Mali ọmọ Senegal ọmọ Sudan ẹ̀yẹ lẹ́rú olóṣù kàwèrè lórí èyàn ọmọ Senegal ẹ wá parọ́ fún wa irọ́ yín ti já ẹ lọ sílùú ajé pátákì ẹ lọ jí pátá red ẹ lè jí pátá white bí ẹ lè jí tàbí ìdúmọ̀ta pátá red lẹ lọ jí ti ń ta sọ̀rọ̀. káàrọ̀ pé Mr. Olóòlù wọn ń kọjá tó obìnrin tó bẹ̀rọ bí ẹ̀ gbọ́dọ̀ gbé lọ́sítù àbí kí ni ìtumọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ̀rẹ̀ dáadáa kọ́ bá lè jọlá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa. ọba àdéjọlá ìbò explain taya no evidence àfà wo ọmọ ọba Saudi ni
ọmọ ọba Saudi lélẹ́yìí ó lọ sí London lótẹ́ẹ̀lì ibẹ̀ ló kú sí. Ẹ máa parọ́ fún wa, ẹ máa mú kinní kan, ẹ máa mú kinní kan. Ọmọ ọba Saudi gbogbo tí tẹ́ni káwa máa mú yẹn. Ọmọ ọba Saudi òun tún mí sí ẹ̀ papọ̀ ni. Ó ti pomi kọ́tà pọ̀ science student. Ó po anything po ebù, ó po pọ̀ ni. Ọmọ ọba Saudi nìyí. Tí wọ́n ti máa mú ní Saudi díẹ̀díẹ̀. Ṣé àwa sí kí ló kẹ̀ wá mú? London ló wá, ó po oríṣiríṣi pọ̀ ni. Ibẹ̀ ló kú sí. Olórí ibú yín mélòó nínú yín ló sọ̀rọ̀ pátá ọba Saudi ṣe? Tó bá pàdé bàbá wa ńlẹ̀ Yorùbá ni wọ́n ṣe mistake yìí pé wọ́n ṣe fàájì o ọba kan ṣe fàájì nílẹ̀ Yorùbá ó wá ṣe kinní kan ó ṣe fàájì yẹn ó wá kú síbẹ̀ ẹ ti kó ṣì jáde ẹ ti tọ́ ring light ẹ ti máa ṣe bí olórí burúkú on the net ọmọọba Saudi ni wọ́n bí ìyá yín lè kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ kí ti má bàjẹ́ àwọn owó tó ń fún ní Saudi wọ́n á búlọ̀kù ẹni tí yín ta nìyẹn yẹn akéwù tọrọ jẹ ẹ lọ ṣiṣẹ́ ẹ kó ṣìdá ẹ lọ kọ́ kápẹ́ńtà bí kẹ́ kọ́ bíríkìlà ọmọọba Saudi ni o mo busy ọmọọba Saudi nìyẹn o ẹ̀yin olóṣì ẹ̀ ní sọ̀rọ̀ nípa ẹ̀yin ọmọ àlè burúkú jàtìjàtì ọmọọba Saudi science student ó pọ̀ oríṣiríṣi pọ̀ àwa ń lọ sí World Cup ní Saudi ní 2037 èmi ò lọ ṣe àdúgbò lọ mú nǹkan ni a máa lọ mú nǹkan níbẹ̀ ọba Saudi ti sọ fún wọn bí ká máa bọ̀ ní ká wá mú anything wọ́n ti lè fún wọn ní World Cup 2037 àbí 2030 náà bẹ́ẹ̀ ṣe pàápàá kò tiẹ̀ ti gbàgbé 2034 ni a máa lọ síbẹ̀ a máa mú nǹkan a máa bò ó sórí burúkú rẹ ti ya wèrè lẹ́yìn àjẹ kíní kan mo tó wí kan ló ní ẹ má yà fọ́tò 2034 à ń lọ 2034 à ń lọ sí Saudi à lọ ṣe hajj a fẹ́ lọ wo bọ́ọ̀lù ni a dẹ̀ máa gbó òróró dáná máa mú òróró ẹ lọ mọ́lọ́pàá wa ẹ ṣe gbọ́n tèmi ó pàpà sí pé 2034 ni 2034 máa lọ mú nǹkan lẹ́yìn yẹn ká kó mi kalẹ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ẹ bá wa dúpẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ wọ́n yìnbọn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n yìnbọn sí Àdìsá ọmọ Adéyẹmọ lára àwọn tí wọ́n láwọn jọ ìrìn ọ̀gbìn Àdìsá fi wọ́n sílẹ̀ máa wo ṣe wọ́n fi wọ́n sílẹ̀ máa àmọ́ olóyè òun náà ló lè ṣe bẹ́ẹ̀ ṣá Ọlọ́run Sunday Igboho náà ló lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ìbọn sí ìyàn ó wá ní kàn fún onítọ̀hún sílẹ̀ ẹ jọ tẹ bá lágbára bíi Sunday Igboho lára àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín ẹ jẹ́ fẹ́ lọ rescue àwọn èèyàn nínú igbó ó wá gbé ìbọn wá dojú ẹ̀kọ́ yín páwù ẹjọ́ kí lẹ máa ṣe because mo fẹ́ sọ̀rọ̀ kọ́má ní yorùbá wù mí ti burú jù èmi mo burú I am a very nice person èèyàn tó da ni mí èèyàn tó yẹ pé ó ṣe é bá ṣe ni mí bí ṣe wà yìí tó bá sọ pé ó da wàá mọ̀ pé ọlọ́run dá àwọn kan extraordinary dídá èmi dá ní extraordinary ó fẹ́ gbọ́ wọ́n dàbí tí mo dá a dé gbogbo à ń lékun sí yín ẹ̀ ń léjò sí wa èmi ò ń bá wọn dáṣẹ̀ tó bá lékun sí mi wáì tí màá lé èjò sí ẹ ìwọ tó wò tuntun tó lé eku sí mi wá expect kémi lé ejò sí ẹ I will never do that láyéláyé mi ó lékun sí mi wọ́n wá léjò sí ẹ lọ́wọ́n ò ní jẹ́ o ṣùgbọ́n mo àṣù ẹ bàbá Buhari ẹni àṣù ọ̀yù mo àṣù ẹ pé màá lé tiger sí ẹ màá lé lion sí ẹ màá lé anaconda sí ẹ màá lé gorilla sí ẹ jọ ẹ bàbá mi ó dáa ibi tí inú tèmi dá dé tó bá lé eku sí mi tèmi ò lè lé ejò sí ẹ láyéláyé màá lọ sí zoo tó nípọn jù nínú ayé màá ní kó bá mi ṣí gbogbo ẹranko tó wà ń bẹ̀ sí ẹ wọ́n wá ń kọ́kọ́ bẹ̀ kọ́ jù sóògùn tí á yẹ lé eku sí mi mo lé ejò sí Àdìsá sọ̀rọ̀ wọ lọmọ Jésù. ìtúlẹ̀ tó ń bá tiẹ̀ lọ wọ́n tẹ̀lé wa lọ ìyàmọ́. mo mọ̀ sọ fún àwọn tó tẹ̀lé mi ẹ bá fọ́ọ̀mù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la. kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn mo ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yìí tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la tọ́ra àwọn tó ní ọba àwọn yìnbọn yìí ọ padà yẹ̀yẹ́ ẹ̀ wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbọ́ lọ́dọ̀ wọn èmi nìyẹn Jésù Kristi
èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó ní lọ ṣe tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó kún bàbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tán ní òyìn yìí nìsí torí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra ìdí nìyẹn tọ́ba tó wá lọ fè tí mo dẹ̀mọ̀ fún olùsí tọ́mọ fáwọn olùkọ́ tó ń tẹ̀lé wọn pa ọdún torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn sí àwọn bílífù náà lọ́wọ́ bílífù nù mí pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọ́n pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ lóńgbò rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa wọn mọ́ pa mo ní bọ̀ ohun tó ṣe yọ ọ̀dà. ẹgbọ́n mi tó lóye sọ níbẹ̀ yẹn inú gbò rìsáàfù wọn ti lọ gba àwọn píríncípà wálé principal àtàwọn ọmọ tó ń ṣe bring back our children inú gbó rìsáàfù ní Odò Ọ̀yọ́ national park tí wọ́n ti lọ gba àwọn ọmọ yẹn wálé ara àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ láti ilé ṣe mi ò bẹ́ẹ̀ ṣe bá mi ẹgbọ́n nǹkan tó lóye tó pé wọ́n ṣe fóun ẹ̀yìn tí ń pè ríra láàyè dá o àmọ́ yín o àwọn àmọ́ yín àtúnyìn mọ́ o ẹ̀yìn tí pẹ̀lú wàhálà ìdá gbogbo yín lẹ̀ ó fara gbẹgbà àmọ́ yín olóyè ayé Jésù ló yẹ kẹ́ wá sáyé kò sáyé kẹ́ wá ògún gbọmọ àní kàn dì ẹ mọ ẹ wo tó bá yẹ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe mi fẹ́ bàbá ní Yorùbá I don't want to ẹ jọ ẹ sọ̀rọ̀ olóyè bàbá Jésù sọ̀rọ̀ bàbá Jésù èmi máa dábàá bí olóyè máa wá dá ìlú ẹkùn kalẹ̀ màmá á sọ fún yín pé ẹ bá ń fún yín lóògùn ẹ bá ní kẹbi sóúnjẹ fún mi ẹ bá fi sóúnjẹ fún mi tí n bá jẹ Júdásì èmi tó pé tí n bá lágbára bí olóyè tí n bá ní kẹfì búra ẹ ní búra pẹ́yìn nìkan màá ní wàá búra tọmọtọmọ ni tí nǹkan tó ní ẹni kódà níbi ìbúra yẹn màá tó ní kó mú gàràtọ̀ bíi méjì mẹ́ta wá tó lè kú pẹ̀lú ẹ̀ tó bá ṣe nǹkan sí mi báyìí àti wọ́ àti ọmọ àti ìyàwó àtọkọ àti gàràtọ̀ ẹ̀ wọ́n sọ fún gàràtọ̀ pé tagbé kalẹ̀ yìí o túnọ̀sì ẹ̀gbẹ́ àbábù rẹ̀ tó jẹ́ máa kú wo ohun tó gbọ́dọ̀ máa fi búra fún yín Yorùbá wuyì ẹ̀dọ́ra Jésù kìíní kan you go explain taya olóyè you go explain taya àwọn wèrè yìí wọn gbọ́ anything wọn rẹ́dí àti pa anybody wọn gbọ́ nǹkan wo you go explain taya olóyè sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. mọ́mọ́ sọ fún àwọn tó tẹ̀lé pé ẹ bá fọ́ọ̀kù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn wọ́n ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yìí tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la tọ́lá àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbà ọlọ́dọ̀ nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó ní lọ ṣe tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó kún bàbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tán ní òyìn yìí nìsí torí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra ìdí nìyẹn tọ́ba tó wá lọ fè tí mo dẹ̀mọ̀ fún olùsí tọ́mọ fáwọn olùkọ́ tó ń tẹ̀lé wọn pa ọdún torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn sí àwọn bílífù náà lọ́wọ́ bílífù nù mí pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọ́n pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ lóńgbò rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa wọn mọ́ pa mo ní bọ̀ ohun tó ṣe yẹ ọ̀dà o ó ní mistake ni mo yà kì í ṣe mistake ló wá gbé bọ́ báyìí lóyìn sí wa ń kọ́ lórí mistake wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn wọ́n bá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi lẹ́gbàá tó yẹ pé ẹ̀mọ́ àwọn tá a fẹ́ lọ bá jagun àwọn bandits náà wà ìyá ìbílẹ̀ ẹ̀mọ́ pa tá a bá pa àwa la bí tá a bá pa sí bí sùn á ní bandits lọ pa inú rìsáàfù la wa kò sẹ́ni tí ó béèrè. lẹ́yìn ìgbà yẹn làwọn èèyàn náà tún wá padà tán. lẹ́yìn ìgbà yẹn làwọn yẹn wá yabò wá mọ́ sí ẹ̀rí báwọn. kálá ti bẹ̀rẹ̀ wàhálà ń bí eléyìí àwọn lókùlókù náà dé kí la fẹ́ mọ wíìlì sùn ṣùgbọ́n dẹ̀ padà tó wá bá àwọn èèyàn. ẹ̀dẹ̀ olókun ẹ̀fi sínú ọkọ̀ kó mọ́ gbìmọ̀ títí tá a fi jàdá lájà tẹ́pọ̀ àwọn ọ̀pẹ lọ yìí bá a ṣe jà tán àgbèdélé bó ṣe pẹ̀lẹ́ júlẹ̀ ní wọn bá tiẹ̀ lọ wọ́n tẹ̀lé wa lọ bí ìjà náà àti sí ọba wọn
nígbà tó lọ́wọ́ káyà pé yóò pa wá bọ́bá di sílẹ̀ ìjọ yẹn náà ní ìsìn òun ni ó ti sẹ̀sí tọ́lá àwọn ọ̀tọ́ rẹ̀ ó ti gbé sí pé bàbá ọlọ́jẹ́ mi yóò kú ẹ̀ ní parí láíláí ọba tó fìfẹ́ mi sí yín lọ́kàn ní yọ. olóyè má bínú o mò ń wò yín bí kí n dà yín gbà jù ọlọ́run bí ṣe ń wò yín yẹn mò ń wò yín pé kí n ní agbára kí n wọnú tẹlifíṣàn wa kí ó kọ́ fún yín ní blow lẹ́nu olóyè mò ń wò yín bí pé kí n bò yín kí n ṣáà máa gé yín jẹ ẹ ti rí ìjà ọlọ́bẹ̀ rí ìjà ọlọ́bẹ̀ pé màá kọ̀ pàdé màá kọ̀ máa gé yín jẹ máa bí kójú wá wù yín kí ni mo ṣe fún ẹ mi ní sọ̀rọ̀ kọ̀ màá kọ̀ máa gé yín jẹ ni. ṣe ẹ wo plan bóun ṣe yìnbọn yẹn tán ìbọn bá wọn mí o àní máa bẹ́ àwọn yẹn fún yín ni o pàtàkì yẹn ń ṣẹlẹ̀ ó bá àwọn kọ̀ọ̀kan fọ́ sáwọn kọ̀ọ̀kan lára o táwọn ọmọ yẹn ò bá jẹun kánú kọ́ ti jàmùlà tewédú kú òlé tádísọ̀ bá dúró re bàbá ẹ̀ náà máa gbére lé ìyá ẹ̀ náà máa kọrin àti gbé màmá rélé gbogbo ẹbí ẹ̀ ìwọ tó yìnbọn yẹn òkú ló máa pa ẹ́ ọlọ́run fi wọ́n lẹ̀ wẹ́ẹ́ náà lóye dẹ̀ ṣe àbí sọ́ ṣe dáadáa ṣá because wọ́n ní táwọn tí ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ làwọn bandits yẹn ti yàgò wọ́n nínú igbó reserve kí yẹn kó máa wẹ́ẹ́ tẹ́ ń pè ní fẹnubú gate kó máa jẹ́ tì í pé nínú igbó reserve yẹn o tó ti lọ gba àwọn principal wálé o Àdìsá Fásitì 8 pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn Nigeria military pẹ̀lú àṣẹ Àkànbí ọmọ olódò ilẹ̀ bàbá mi Àkànbí òní ṣubú dànù adúpẹ́ wípé ó jẹ́wọ́ ọmọ Yorùbá ó ṣàtìlẹ́yìn fún ọmọ Adéyẹmọ mọ olóyè màá ní káwọn yẹn bá wa dá sí káwọn yẹn bá wa dá sí because tí má ní kí n máa sọ bínú mi bí ṣe ń wò yín báyìí wípé kí n mú yín sọ́wọ́ ni olóyè but you know I love you ṣá tó pé I love you àná fi mú ẹ sọ́wọ́ pẹ́pẹ́ ni tí mi ò nífẹ̀ẹ́ ní olóyè ó yẹ kí n fly wá sáré tí Ìbàdàn ni kí n ti fi pankẹ́rẹ́ sínú aṣọ kí kọ́kọ́ pàdé kí kọ́kọ́ kó yín ní pankẹ́rẹ́ yọ̀kan kí mo wá gé yín jẹ kó máa bẹ̀ pé wá wùyí kí ló dé kí mo kàn fẹ́ gé yín jẹ náà ni what kọ́ máa sínú mọ́tò nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ògùn gbọ́ nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni nǹkan máa ó lè má kú o ṣùgbọ́n nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni kó máa lọ ó la bóyá àwọn ọjà tẹ bọ kẹ tó kú olé wọn ní bí a kó máa lọ ni ìyàwó àbàbí bàbá wa ẹni ìtàn ẹ ṣe gan ọwọ́ yẹn wà lọ sókè bó ṣe ká mọ̀gá òkè ń bẹ thank you for the super sticker ọwọ́ yẹn wà lọ sókè mo dúpẹ́ gan God bless you I love you ẹ ṣe gan àwọn èèyàn bá wa dá sí ní sàmúlò sí pèlè àtẹkùn ṣùgbọ́n àáfà yẹn ó yẹ kó rí mi máa gbóná àáfà ẹni òfò yẹn ó yẹ kó rí mi àáfà ẹ ti ya wèrè ni Olúbàdàn ti wa odidi Olúbàdàn ayé àáfà yìí màmá bàjẹ́ o àáfà kò mà ní dáa fún yín sáà kò ní dáa fún ẹ àáfà ògún gbọ́ Olúbàdàn ti wa ló call out àwọn ọmọ ẹran yìí ẹ bá gbọ́n sókè hello a ti gbé kọ́ọ̀lù yín o àáfà call out Olúbàdàn ti a àáfà orí ìyá tó bí ẹ ò pé ìyá tó bí ẹ lè pàdé Olúbàdàn kó sọ̀rọ̀ ìyá tó bí ẹ ni mo sọ àáfà ó lè pàdé Olúbàdàn kó lóun sọ̀rọ̀ tó bá ti bí ìyá rẹ̀ tó lóun bá ti jáde lọ pàdé olóòlù níkà ìyàwó ẹ̀ kó lọ pàdé olóòlù káyé ẹ̀ lè bá bàjẹ́ fáínálì a lè kọrin àti gbé bàbá rélé àti gbé ẹlẹ́hà rélé ìyẹn ayẹ̀ ẹ máa wá láti Mali láti Sudan ẹ máa disturb wa lórí ilẹ̀ wa ló máa pa yín máa disturb láti lọ Sudan tẹ̀sí wá ìwèrè burúkú ẹ bá wa gbóhùn sókè bàbá mi ẹ̀ ní jáàmù orí mi ń gbóná sẹ́ẹ̀ olóyè tí wọ́n á fún yín ní blow ẹ̀ ní jẹ́ tán ẹgbẹ́ òun ẹ̀ ohun trọ́bù wà lára mi lẹ́yìn o ẹgbẹ́ òun sókè wàláì bàbá trọ́bù ni mo bá jí bá yín fa wàhálà olóyè máa bá yín fa wàhálà gan ẹ bá gbóhùn sókè. Yorùbá ṣe rí oyè
ọ̀rọ̀ àfáàyẹ ẹ jẹ́ ká fi sẹ́nu dákẹ́ tó bá jẹ́ pé ọjọ́ Jímọ̀ ni táwọn bá ń kírun lójú títì tó bá gbé ẹ tó láboyún bọ̀ kí ló dé táwọn máa ń kírun lójú títì. ó lọ sí wọ́n lùyàn pa wọ́n lu onímọ̀gbọ́n wá parí wọ́n lu onímọ̀gbọ́n pa tó kó sọ̀rọ̀. wọ́n máa kírun lójú títì wọn ò ní jẹ́ káwọn èrò ráyè kọjá ẹ tó bá dẹ̀ sọ̀rọ̀ wọ́n máa kọjú ìjà sí. wọ́n máa lù pa ni ànábì nìkan pa ni àwọn wèrè. ànábì nìkan ibo ni o tẹ́ rí ẹ̀sìn wọn ẹ̀sìn kólekóle ni. ẹnu mi dùn ọdún bíi ẹjọ́ tí mo ti ń gbọ́ prógámù yìí bí mo ti gbọ́ prógámù yìí lálẹ́ ẹ̀nà inú mi dùn bẹ́ẹ̀ ti fún àfáàyẹ fún lọ́rọ̀ kọ́nà jẹ́ kó rí fídíò yẹn fídíò yẹn. ẹ bá mi láìkì ètò ẹ bá mi tàgì àfáà yẹn tó bá bí ìyá ẹ̀ rẹ̀ kó gbìn. tó sọ̀rọ̀ má bí ara ìyá ẹ̀ rẹ̀. mo láìkì bẹ́ẹ̀ ti gba lóhùn gidi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹgbà lóhùn gidi ẹ̀jẹ̀ sí lójú dáadáa. rọ́bìtì ní gbogbo yẹn náà. àwọn bàbá ti wá. ó máa sọ̀rọ̀ tó Olúbàdàn. Olúbàdàn lọ́hùn. sẹ́kọ́ndé ilé tó sọ̀rọ̀ tí ó yànbọ̀ sí olóyè Sunday Igboho tó bá jẹ́ mi ni òun jẹ̀mọ́ olóyè Sunday Igboho. tó bá pẹ̀yìn ni kí lẹ máa ṣe tó bá pẹ̀yìn ni kí lẹ máa tẹ́pẹ̀yìn ni Sunday Igboho kí lẹ máa ṣe. ìgbè ní máa pa ni o ó máa pa ni o. ẹ máa pa òtítọ́ case close. àdìyẹ dàbí lóògùn máa fọ lẹ́yìn máa tún dídí ẹ̀ ní òní jẹ́ kó ní èmi mọ́. ẹ ṣe dáadáa. máa fi ṣe sáfù olùmí ò ní lè dán wò mọ́. ẹ máa bètò lọ. à ń bà bọ̀ mo gbádùn. ẹ ṣeun. tó bá pẹ̀yìn ni Sunday Igboho ọmọ tẹyọ kúrò nílé àwọn adénugbó wa lọ yìnbọn sí mi. ọmọ náà ti máa dájọ́ kò kí n ṣayé ọ̀run òṣùwò tiẹ̀ ni ó fẹ́ pa mí ó tó pa mí mo pọ́nu lá ó bojú wẹ̀yìn mo dọ̀bálẹ̀ ó tún wọnú gbó ó lọ jẹ́gba wàláì nàláì ẹ kú dédé àsìkò ìṣẹ́jú mẹ́ta ló kú wá máa lò lóyún ẹ ṣeun ogun máa pa gbogbo wọn ní ẹ ṣe jàre. à ń gbọ́ yín o 3 minutes tí ń count sa o. àbọ̀ ẹ̀ tètè dá mi lóhùn ní ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka. à ń dá yín lóhùn ẹ ṣeun. ọlọ́run bá yín. ẹ ṣe ìgbìmọ̀ rẹ̀. gbogbo ẹ̀kọ́ náà. ẹ̀yin tẹ́ ń pè ẹ́ stop ẹ máa pè yín padà níṣẹ́jú kọ̀ọ̀kan ẹ máa pè yín padà. ẹ̀yin tẹ́ ń pè ẹ́ stop ẹ máa pè yín padà bàbá wa ẹ gbà sọ̀rọ̀ yín máa bẹ̀rẹ̀ 3 minutes yín sí. ṣe rí aláwọ̀kọ́ lérí ọ̀rọ̀ mi ni pé adúpẹ́ fún ọlọ́run àbá àti Sunday Igboho torí nígbà tí mi náà tí mo gbọ́ gbogbo nǹkan tó ṣe mú ní nígbà wo sígbà wo ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́ ṣé ọlọ́run ò jẹ́ kí kárí àdá lérí gbogbo àwọn tí wọ́n bá ń gbèrògbèrò sí wọn orí wọn láti máa gbọ́ èrò aburú láti máa gbá ẹ̀dá lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹnikẹ́ni ọjọ́ ọmọ Yorùbá ni o ọjẹ́ àjòjì ni o ọjẹ́ ọba ni o ọjẹ́ àfáà ni o ọjẹ́ pásọ̀ ni o ó so níṣẹ̀ṣe ni o àtẹni tí ò sí ẹ̀sìn kankan o ní bá ń ro ibi sí bàbá àti Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run ẹ lọ yìnbọn fún láti máa gbọ́ àdá láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run àdúpẹ́ bọ́lọ̀ so kí n sọ̀rọ̀ lérí àáfàá yẹn tẹ́rí màmá mi kì í ṣẹ̀bi àwọn àáfàá yẹn Ọlọ́run bá ń gbọ́ kì í ṣẹ̀bi wọn o tẹ́rí àwọn bàbá wa báwa ti ń pa àwọn bàbá wa lébọ̀ àwọn ọba wa àtàwọn tí wọ́n sọ bá náà bàbá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó bá ṣe wípé báwa ti ń pariwo tó wọ́n bá gbọ́rọ̀ sáwà lẹ́nu ni àwọn ará bíbá yìí wọ́n tó kẹ́kẹ́ ń pera wọn pàápàá ṣe bí ìjọ wo ni wọ́n ṣe èèmọ̀ tí wọ́n ń ṣe ṣe pé tí ìkan nínú wọn tó ń sọ fún àdẹ̀wò pé àáfàá ni bàbá ọba. Olúbàdàn náà gbà wọn láì tán lọ dìde kí Olúbàdàn dìde lọ kí wọn lọ ká àwọn ẹrú. tó ti ṣe wípé lọ́dọ̀ ọba yan ẹ̀mí àti tiwọn tó bá fẹ́ lọ kí báyìí ìmárùn ni ó ti máa kúnlẹ̀ wọ̀wọ̀wọ̀wọ̀ lọ. àwọn bàbá wa tó bá sọ pé wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí
kò ní máa ṣẹlẹ̀. àsìkò ti tó máa gbọ́rọ̀ sí wa lẹ́nu báyìí. àsìkò náà ti rèé nítorí wípé tí wọn ọba mọ̀ irú àwọn nǹkan dáadáa báyìí gan-an ó dàbí wípé òye ò ní fẹ́ yí àwọn náà dáadáa nítorí wípé nílẹ̀ Yorùbá àwọn ìṣẹ̀dálẹ̀ wa ìtọ́ bá jẹ mọ́ ẹ̀sìn mùsùlùmí ẹni tí bá jẹ sí ẹ̀sìn mùsùlùmí kò tí ẹ̀tọ́ sí kò orí ipò ọba wa gan nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà wa ní tá a wá dé bá gan tá a wá gbẹ́jú bá ìdí jẹ́ kìrìsìtẹ́nì o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá ìdí jẹ́ mùsùlùmí o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà titiwa ẹ̀sìn titiwa nítorí wípé kìí ṣe ẹ̀sìn mùsùlùmí iná láti ṣèdálẹ̀ ilẹ̀ wa kìí ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì. àwọn mùsùlùmí yìí gan tí wọ́n ṣe rádaràda yìí gan ìgbàwó lẹ́sìn mùsùlùmí ọ̀hún gan dé gan ọwọ́ ajé bá ẹ̀sìn kìrìsìtẹ́nì gan ni ẹ̀sìn mùsùlùmí ọwọ́ ajé bẹ́ẹ̀ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì ni bẹ́ẹ̀ ni àwọn mísọ́nárì ti wà kìrìsìtẹ́nì tó ṣe báwọn ní ọkọ̀ dé gan àwọn mùsùlùmí yìí náà ní sá. àwọn náà ní ànábì ní apá olórí burúkú. bẹ́ẹ̀ náà nìkan lórí láyà tó lọ ọ̀nà Ọ̀ṣun Òṣogbo kí n lọ sọ pé kì í ṣe ní Ọlọ́run àní kí n bá tó bá ti pẹ́rù ní ìwé àbẹ́ nírú ìjọ́nà ni òkú ẹ̀ ni wọn ọ̀bà gbé kò bẹ́ẹ̀ Ọlọ́run bá gbọ́. ẹ ṣe bàbá wa kàtí gbé kọ̀lẹ́. òkú ẹ̀ kí náà ni wọ́n gbé kò bẹ́ẹ̀. ẹ ṣe kàtí gbé kọ̀lẹ́ lò. Ọlọ́run bá gbọ́ gbogbo pátápátá ó sọ bá ní o lọ́wọ́ nínú pé kẹ́ ẹ máa fi ẹ̀sìn mùsùlùmí kẹ́ ẹ máa fi dalẹ̀ Yorùbá rú ẹ parẹ́ máa yẹ náà tọmọtọmọ ni ó sọ ọba lọ jẹ́ ni o pẹ̀lú ọ̀bọ náà tọrọ ọba tí ọba wúwo ọba èpè lọ́yẹ kéèyàn máa gbéṣẹ́ ó ṣe pásítọ̀ ni o ẹ máa kú kò dìdì láìpẹ́ láì náà yìí tọmọtọmọ yìí. ẹ ṣe bàbá wa ká tún gbé kọ̀lẹ̀ lò ẹ ṣeun gan. ẹ̀yin orí TikTok mo fẹ́ gbé yín wọlé ẹjọ́ ṣé ti rẹ́dí àti kí n gbé yín sókè tí wọ́n ti wá ń gbé yín sókè ẹjọ́ ẹ máa bá mi mute TikTok mi fẹ́ gbé yín sókè because mi fẹ́ kẹ́ distract show yìí o tí wọ́n ti rẹ́dí lórí TikTok kí n gbé yín sókè ẹ máa bá wa mute ẹ bá wa power tap ká tó gbé yín wọlé ẹ bá wa power tap wọ 20,000 àgbàwọn èèyàn sókè ẹ bá wa power tap ká tó gbé yín sókè bá wa gbóhùn sókè easy. Yorùbá wuyì lábẹ́ ní dààmú ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ kú ètò àjọ ń ṣètò ẹ̀ní jábọ́ ẹgbà bẹ́ẹ̀ ẹ ṣe gan mo rí láti ṣètì yìí nìyẹn gbogbo ọmọ Yorùbá ẹ káàsán ẹ káàárọ̀ kalẹ̀ ní gbogbo wọ́n kí yín o a kí yín o. Yorùbá wuyì gbogbo fídíò yẹn olóyè ti ní pé ọ̀pọ̀ wèrè yẹn tó lọ yìnbọn yẹn ẹ wo olóyè gan Ọlọ́run kò yé mi mọ́ ti máa gbólóyè sọ́wọ́ àánú ti pọ̀ jù nínú igbó yẹn lásán lẹ́kọ̀ọ́ ti ṣe láti ìwé òyìnbó ní pé mistake ni níbo lọ́ ti ṣe rú ẹ̀. mo wo fídíò àti ìgbìdá ń ké ní ṣáàtì bàbá yẹn sọ pé ó yìnbọn sáwọn àwọn àìsàn pé kọ́lọ́pàá ní pé kọ́ máa pa níbo lọ́ ti ṣe rú ẹ̀. ó máa dúpẹ́ fọlọ́wọ́ pé òkè èèyàn kan wà pé bá aláàánú ni. olóyè Àdìsá dáàmì májà tọ́lá òní jábọ́ o. ọmọ ni ẹ má jà bẹ́ẹ̀ kọ́lé. ẹ ní parẹ́ láyé iṣẹ́. àṣẹ tójúbọ ilé sí pàtàkì. Igboho Osha dáàmì ẹ ṣe gan the God be with you kò sí kankan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kú ọ̀rọ̀ ìlú Yorùbá wuyì o ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe lọ we love you thank you very much. wọ́n ní ká bá wa sẹ́ndì kí náà at me wọ́n ní ká sẹ́ndì at me ká tó gbé yín sókè. Community gift dẹ́ fún mi ní ìmọ̀ kí ni màá tá Ọlọ́run ọba kí ni màá ṣe o mi ìmọ̀ ọkàn pa TikTok màmí ẹ̀rí dà Bọ́láhàn Alábí ẹni sùn màmí wọ́n ní please refill our community you can find it by tapping live gift bọ́dí màá ti táìpù ẹ̀ ẹ̀jẹ̀ ní sí ẹ bá wa gbóhùn sókè gbóhùn sókè gbóhùn sókè. Ayélàgbé ẹ ní dààmú. Ìwúwa yín ti bá àṣẹ àṣẹ ọ̀dà àdìsàntọ́ dáadáa ní gbogbo wa wà. Ṣé ẹ rí àwọn ọmọ yín. ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́ ó dàbọ̀.